ẹ wò ó ẹ káàbọ̀ sórí ìkànnì wa fídíò wọn àlẹ́ ìta máa play fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ tó bá yẹ pé gbà àkọ́kọ́ rẹ̀ èyí tó da pọ̀ mọ́kọ́ ní bá subscribe kó like kó comment kó share gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ kí ohun tá a bá dẹ̀ máa sọ lé lórí náà àwa náà máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ tó di pa mú wá sórí ìkànnì ìfún yín láti gbọ́ ìyàwó tó Bọ́lá rèé ìyàwó tó Bọ́lá bá tuntun jáde tán ẹ̀yin tèmi ẹ̀ bí wípé kí ni ìyàwó tó Bọ́lá sọ ìyàwó tó Bọ́lá question Omowunmi ìyẹn ìyàwó Mohbad ìyàwó tó Bọ́lá tún pẹ́ẹ́pẹ́ rẹ̀ wò ó gbogbo ẹ̀ lẹ́ máa jàǹfààní lórí ìkànnì ìṣẹ́ bí ìyàwó tó Bọ́lá ṣe tún pẹ́ẹ́pẹ́ rọ̀ tó bá yẹ pé gbà àkọ́kọ́ rẹ̀ ètò darapọ̀ mọ́kọ́ ní ilẹ̀kùn sí bá subscribe kó like kó comment kó share wàá lè máa jẹ́ láǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye kẹ́mi sọ pé fídíò wọn àlẹ́ ta máa play ẹ wo fídíò náà rẹ̀ ẹ̀yin náà ẹ̀ jẹ̀ gbádùn ẹ̀. Question. I have a question for women. Ó yá wèrè ni má rẹ́rìn síbí má rẹ́rìn síbí tó bá gbọ́rọ̀ Mohbad ti kú ó wà ní mọ́ṣúárì kò ń ṣẹjọ́ mi ṣùgbọ́n at the same time we started this mo dẹ̀ máa ń sọ fún yín I may be sick for something I pray over something okay so delete ààrẹ àbí delete ẹ̀rín yẹn it's not a joking matter please. Omowunmi ẹyin jí olúwa ó ti débi àbí wà láfin ṣé o ti rí jẹ́ ǹsọ̀ kọ́kọ́ fún yín kí tó bèrè question yìí tó bá jẹ́ ìwọ náà Wùmí ló wà lábẹ́ òun yẹn àbí tó dẹ̀ pé Wùmí ló gbé wá. Bàbá ọmọ mi ti marry more than 5 years ó ti bá obìnrin mi gbé 5 years kó tó kú. Because he's the father of my baby, I speak for him. He's no longer my husband. Kò dẹ̀ ṣe dáadáa fún ọmọ ẹ̀ kó tó kú. But àwọn kankan ni mo fẹ́ sọ náà kò máa sọ pé tó bá ṣe irú ẹjọ́ yẹn ṣe rí gbogbo nǹkan tó ṣe yẹn it's a thing we can go to court and explain to lawyer. To the judge. Wọ́n dẹ̀ dájọ́ ẹjọ́ tó ṣe dànù. That doesn't give anybody audacity to destroy him. Because we are not talking doesn't mean because àwọn tó máa ń cause problem náà nínú ayé yẹn the one ló máa cause problem for their own selfishness ni kò ń ṣe for their own goodness it's not for my own goodness to their own selfishness so tó bá jẹ́ ìwọ ni tó ló bá mi lọ sórí account mi wí orí Auto Success Ọlá àbúrò Auto Bọ́lá mo block ẹnìkan tó ń jẹ́ Omowunmi ẹni bí Olódùmarè àwọn èèyàn wà lẹ́yìn ẹni ìka parapọ̀ láti sọ pé wọn fẹ́ rí nǹkan ni kò sí nǹkan tó ń jẹ́ ìjì Elédùmarè tí kìnnì bàbá but anyway question náà lè lè quick one mo wo let me play it. The night my husband died, my father-in-law got to him back to the house. The nurse even narrated everything that happened to him. In fact, my husband's manager wanted to get the nurse arrested that night. But he asked us to let her go. That he does not have any business with her. The father-in-law asked them to let the nurse go. That we should let her go. That he doesn't have any business with her. And he able despite the begging that a lot of people begged him not to beg my husband, and he insisted I was going to beg. The question is this: what happened to your husband before the nurse came into the house? Kí ni nurse yẹn wá treat? What happened to the boy before the nurse came into the house to treat him? One question yẹn tá bá tún rí clip eléyìí tí mo rí mo kàn ní ìbéèrè question yẹn lọ́wọ́ ẹ̀ Wùmí. What happened to your husband before the nurse came into the house to treat your husband? What happened to him? Let me tell you, I wasn't there when the father of my baby died. He died in South Africa. I live in Canada. I reside in Canada. Eat that. Eat. Finish it. And that
on the 1st of that January 2023, 21. Up to date, I want to know what happened to the guy. Because he's the father of my baby. He's no longer my husband. Somebody ẹnìkan wà tó jẹ́ ìyàwó fún báyìí. Tó jẹ́ pé wọ́n máa jọ ń torture me. But I forgive and I let go. Because tí kú bá ń pojú gbé èèyàn, ó máa ń pa òwe fún èèyàn ni. Some people cause trouble and they hide under the trouble. They pretend to be like, mi ò sọ pé bàbá and father ilé, but just a question. Kò lè mọ̀ wípé the father of my baby kò àjọ ṣe ọkọ àti ìyàwó máa jọ gbélé mọ́. Immediately ìyàwó tó fẹ́ yẹn nígbà tí wọ́n gbé phone fún tán ló arrive. Go and check it on my platform. It's on my YouTube too. The first question tí mo bèèrè lọ́pẹ́, what happened to him? But mo fẹ́ máa da question because èmi máa fi question máa béèrè question lọ́wọ́ ẹ̀ because olódodo amalaya bí kìnnìún. Mo ask him, I say, what happened to him? If this person is sick and somebody came to the house to take him away, ibi tán gbé lọ ṣe ní hospital ni. Àwọn èèyàn sáré ń sọ fún nǹkan tó máa sọ fún mi ní ọjọ́ ìtọ́wọ́ mọ̀ pé mo wà lórí live chat. Wọ́n dẹ̀ mọ̀ wípé ìsìn bá ti sọ yẹn ní kí n delete chat. A lot of people tell me to delete my page. I won't delete my page for what? All my statements has a reason. Ó yẹ kí n sọ pé kí ló kàn mí kí ni mo máa béèrè question lọ́wọ́ ẹ̀. Ó kàn sọ pé ó ti die because some of these people, a lot of ladies kill men. Men also kill women. Some people are killers. Some people by mistake and some people deliberately. Maybe because of bóyá ó rò pé ó máa jogún kan ó máa tún ó ti rá ẹlòmíì ó dẹ̀ wò pé how can I actually leave this person without me going kò ní lè possible ó ti fún mi lówó ó ti ṣe á dẹ̀ wò pé kò kúkú pa ní ò sọ pé ó pa but what happened to your husband Wumi? I'm using my own as a sample for you. My last born kékeré ló gbà 3 years ló gbà lọ́wọ́ last born mi tó wọ́n ló ṣe pé 23 àbí. Okay, so ó possible kí n ju mọ̀ sí ẹ lọ. So me lè máa boast that I'm old enough to be your mother. A lè jọ ní the same face. Okay? I'm just using that for you as a sample. God. Story. Okay, the nurse came into the house and he gave your husband injection. What happened to him before they called the nurse to come and give injection? And why not hospital? Why the whole drama? If you love your husband, you will call him your husband, your real husband. Why can't you come out and just say something? Say it the way it is. All of you, what are you covering because of secret court? Look at it. I've so much helped you use my energy, like praying that the secret court should be declared terrorists and they should be dissolved, so that you guys that have a lot of things in your mind, you have a lot of things in your mind that you cannot voice out because you're afraid of the courtism. Can't you see? We are trying. I am trying to help you with the grace of God in me. You don't know? The interview. What happened to your husband? Sọ fún wa lójú ẹni when you love me, you love my dog. If you love that baby, tó wà lọ́wọ́ ẹ, tó dẹ̀ jó lóní, you will love him too. You will show him love. I am speaking from my delayed father of my baby. It's not because he loved me before he died or I love him again then before he died, but he's a father of my baby. And there was a day with tí a bá jàgbọ́n dé ó ní ọjọ́ kan tó béèrè tó ṣe yẹ tó ask me out tí mo dẹ̀ ṣe yes fún. Ọjọ́ yẹn lèmi máa rántí, ọjọ́ yẹn náà ni wọ́n máa rántí. Stop playing game. This is not time to play game. Enough is enough of the bullshit. What happened to him before the nurse came into the house to inject him? What happened to him? Say your truth and let the devil be ashamed. The boy, ó kú wọ́n tún sí. Yes. Wọ́n ní bàbá sọ pé òun bàbá ní kó máa lọ, bàbá ló ní kí nọ́ọ̀sì máa lọ.
That's not the story. Stop. All your coach, they are telling you nonsense. The one coach yẹn coach yẹn ò lè ṣiṣẹ́. O gbọ́, coach yẹn kò lè ṣiṣẹ́. When you love that your son, you should love the father too. Wọ́n ní ẹni tá bá ti fẹ́ obìnrin tá bá ti fẹ́ lọ́mọ ẹ̀ máa ń yàn. Ọkùnrin tí bá ti fẹ́ náà lọ́mọ ẹ̀ máa ń yàn. Ó ti yé ìyẹn question ẹyọ kan mo fẹ́ béèrè tá bá tún rí clip mi á tún béèrè question. Torẹ́jọ́ àròyé ò ká gbọ́. Sọ fún wa nísìn. Ṣó ti gbọ́. Torí pé tí ọmọ yẹn ò bá rí justice, ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ náà kò sí guarantee fún. Ó ti yé. Kò dẹ̀ sí nǹkan tí wọ́n bá jẹ́ ní ayé náà kó mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n bá dà láyé ó yìí tún máa padà lọ bọ́lọ̀ náà ibi tí Mohbad lọ àti gbogbo àwọn tó ti rán ní ọ̀run àrèmábọ̀ tó máa ń fagbára pa wọ́n àwọn tó gba wọ́n náà máa lọ bẹ̀ ìbò kàn jẹ́ pé a fẹ́ kí olódodo máa jẹ ìyà kú kó jẹ́ pé àwọn kan máa dẹ̀ gba ti ṣe àṣegbé òsì láyé àṣegbàmọ́ ni fúngbà díẹ̀ dẹ̀ ni and the time is gone tí àṣegbé máa wà àṣegbé òsì mọ́ àṣegbàmọ́ ló wà fúngbà díẹ̀ kan sọ fún wa kì í ṣe pé nọ́ọ̀sì yẹn lọ kí ló ṣẹlẹ̀ sí tó máa pẹ́ mi ìbéèrè question púpọ̀ kí ló ṣẹlẹ̀ kó tó di pé wọ́n pe nọ́ọ̀sì wá fún nọ́ọ̀sì wá fún lábẹ́rẹ́ tí ìkọ̀kọ̀ ò bá ṣẹlẹ̀ nọ́ọ̀sì ò ní wá tó bá jẹ́ pé wọ́n ti fún nọ́ọ̀sì ní ìkọ̀kọ̀ pé kó lọ gún pa bọ̀ tí ìkọ̀kọ̀ ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí nọ́ọ̀sì tó dé kí wọ́n tó pe nọ́ọ̀sì ó ti yé bẹ́ẹ̀ that's the question ẹ lè bá wa dáhùn ẹ̀ sí gbòòrò àwọn tó ń pòṣẹ wọn nílé jẹ lọ gbọ́ngbòrò àwọn ọ̀dọ̀ àfáàtàn lọ ojú wà lára àwọn àfáàǹsí àti gbogbo àwọn wòlíì ìkà àti gbogbo àwọn babaláwo òṣì tó máa ń pààyàn ojú wà ìgboro kan gan everybody tó bá ti ń gbórúkọ ẹ̀yọ káàkiri ilé babaláwo bá tèèyàn jẹ́ pé kọ́ má bàa sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ kan terrorist ni ó gbọ́ àwọn the whole world hate terrorists everybody say no to terrorists babaláwo tu tó ń pààyàn àtàwọn tó máa ń bá wọn dé kéèsì mọ́lẹ̀ tó bá ti pààyàn they are all terrorists so ẹ jẹ́ kó rí yín pé ó ti yé bẹ́ẹ̀ yẹn bó ṣe jẹ́ kó sọ fún wa wò mí talent tó sọ fún mi kí ló ṣe kó tó di pé wọ́n gbé nọ́ọ̀sì fún yeah nọ́ọ̀sì anything can happen jẹ̀bi àwọn dókítà náà tó ń wí ọ̀pá ọlọ́run ló yọ àwa náà oríṣiríṣi jẹ̀bi àti sọ̀rọ̀ àwọn tí bí àfáàní lánàá àwọn tó máa fún ẹ ní oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ àti sọ di dókítà tó ní kó fún mi lábẹ́rẹ́ mo bẹ̀rẹ̀ sí í ṣe fàkì àbáyé bẹ́ẹ̀ ni àwọn dókítà àwọn pásítọ̀ ló ṣe yẹn we have seen things so nǹkan ta professor náà ni pé kò sí nǹkan tó fi ń ṣèyàn mi ò fẹ́ bàbá Bùkọ́lá mo téèyàn kan bá tó ẹ̀ máa sọ ṣáà bí gbogbo picture tí mo gbé yẹn gbé ìgbà tá a ṣì wà papọ̀ ó ti yé mẹ́rin ìyẹn bọ́ mi ò fẹ́ mọ́ nígbà tó máa kú but despite that kò mí pé bóyá kí n kàn ṣó ti yé bẹ́yẹn bó ṣe wà láyé náà nígbà tó yájọ wà papọ̀ gan táwọn èèyàn bá fẹ́ gbàjà for unlawfully ká máa jà báyìí máa gbé ìjà tá a bá ń jà tìṣẹ́gbẹ́ ni máa kọjú ti ẹni yẹn tó fẹ́ bàjá yẹn because some people they always ó ti pẹ́ tán ti máa ń ṣe wọ́n máa wò pé obìnrin yìí ó máa ń gbèjà tó wọ́n ti kọ́kọ́ jẹ́ kó ṣẹ̀mí dáadáa wọ́n ti jẹ́ kó ṣẹ̀mí so tó wá kàn yàbá wọ́n máa tàkẹ̀ tẹ́sẹ̀ máa ní ẹ̀yìn kádàdà Afọlábí ọmọ ọ̀wọ̀ ó ti ṣe kíní yẹn rí ọmọ ọ̀wọ̀ ni ok gbogbo ẹ̀yin tẹ́ wà ní sísẹ̀mù Canada tẹ́ ń gbógun tèmi tí mo ṣòro fún rí ikú máa pa yín lọ́mọ yes gbogbo ẹnikẹ́ni tí mo ti ṣe lóore rí tó jẹ́ pé ẹ̀kan choose to be a wicked souls tẹ́ wà irú ẹni yẹn náà sí ọmọ wà ní ara ogun nínú Canada but tèmi I'm not afraid of yàrá jà ní gbogbo tẹ́ bá ti ṣòrí ọmọ yín lẹ́ bá fi bí àtòrí yín and I say it with my mind because àwọn tẹ́ bá báyé wọn jẹ́yàn ọmọ ọlọ́mọ ni wọ́n ń ṣọmọ èṣù bẹ́ẹ̀ wọ́n ń ṣọ ọmọ ọlọ́mọ ni wọ́n and what pains me about Mohbad also they torture the guy till he dead títí ó fi kú wọ́n tún kú tó wọ́n tún torture ẹ̀ ní bó ṣe wáyé tí wọ́n bá fún jọ́sìn tó tún ti òkú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tí bàbá náà sì yàgí gbé tí wọ́n bá ti mọ nǹkan tó pa wọn ní sí wọn ní sí they torturing the boy ìdúgbà tó tó kú kí ló dé. so gbogbo ètò lọ ṣe kíní tí gbogbo yín wá di tọ́mọ máa interview yín ẹsẹ̀ sọ́ra yín dìde ní celebrate bá ti bá yẹ nǹkan jẹ́ yẹn kó ṣì dànù celebrate kó ṣì lọ Wùmí I don't hate you but I'm asking mo nǹkan tí and tó bá jẹ́ tó bá ṣe wo àwọn tó pa èèyàn yẹn wo ọmọ wọn yẹn àwọn tó gé orí gan face to face wọ́n gé àwọn set yín náà ní bí 27 25 ṣe sí ẹ̀yìn ó bọ́n ṣe jáde with boldness. Come out with your full shares and tell us nǹkan tó ṣẹlẹ̀ bó jẹ́ ìjà ni bó jẹ́ pé mistake bó jẹ́ kankan ni ẹ sọ nǹkan sọ̀rọ̀ tẹ́bá ti bìlí pé wọ́n ti commit crime kan nínú system Lagos ti gbé ìkólẹ̀ tiwa ọmọ ìkó kan ní yín kíríkọ̀ kìrìkọ̀ náà ti kàbí náà say it way bó bá ṣe rí simple as that
mi ò kì í ṣe ọmọ Èkó náà, Ondo state ni mí. Ọmọ tí wọ́n pa yẹn Délé yẹn, ọmọ Ẹ̀pẹ́ ni. You two, you are from Ẹ̀pẹ́, Ìjẹ̀bú mọ́ Ẹ̀pẹ́ ni. Àti Èkó, Lagos state yẹn. And I'm speaking for him. So, ẹni tó kú yẹn náà, Ondo state àti Èkìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkan ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. You understand? But yẹn kọ́ ni mò ń sọ. We can speak of anybody. So far anybody gan ìbàjẹ́ líle ìbàjẹ́ fùfù. Ó ti yé. So kàn sọ fún wa. Ó ti tọ́. Kàn sọ nǹkan tó ṣẹlẹ̀ o, nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn o. Tó ṣẹlẹ̀ gbogbo kì í ṣe rọ́ eléyìí sọ story kan ẹ kàn build around the people are covering you. Ẹ to do today you come and interview kan àti gbé story kan jọ̀mọ́ alẹ́ just send yourself to interview ẹ kàn make kiri excuse me. Sọ fún wa bye for now ẹ̀yin olólùfẹ́ mi. Èmi máa tún wá ẹni bá ní má dé mi ní dé bá. Èmi Bọ́lá Fọláṣadé màmá wá màá sì máa bá àwọn olólùfẹ́ mi láyé àti láyé. Píkọ̀ wọ̀nyẹn tí mo gbé sókè ìgbà tèmi àti bàbá Bùkọ́lá ṣì wà ní sí wọn kó tó kú. Ó marry, ó níyàwó títí ẹ̀. But look at me today, I'm speaking for you. Tí bá wo bó ṣe bá máa pè ní ọmọ mi gbà mí kankan yẹ kí n sọ̀rọ̀ nípa ẹ̀ but we want to put, we are trying to put some stop to nonsense bullshit. Courtesan kankan dédé wo ẹnìkan pé ó ti sọ̀rọ̀ àbó ṣe nǹkan kan fún wa máa pa ni. Kí làwọn náà ń ṣe láyé àwọn tó ń pa èèyàn yẹn bye for now. Ti pààyàn, when you kill people they will kill you. Kill shall be kill back ni. When you kill people they will kill you. Tó bá pààyàn máa pa ẹni simple. Kílẹ̀ náà rí sí nǹkan tí ìyá wa tó Bọ́lá béèrè lọ́wọ́ ìyàwó Mohbad yẹn tẹ́ àmọ̀ sí Omowunmi. Kílẹ̀ náà rí ẹ̀wẹ́ kí opinion yín ní comment section. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó da pọ̀ mọ́kọ́ ní ilé ẹ̀kọ́. Bá subscribe kó like kó comment kó share. Gẹ́gẹ́ náà ti mọ̀ pé tó ṣókùnkùn sẹ́dá kedere lójú Ọlọ́run. Ẹ wo gẹ́gẹ́ ti mọ̀ pé àwọn ò ní tako ẹnikẹ́ni lórí ìkànnì wa. Ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé péjọ. Àní máa rí àwọn àjùbá ìlọ lórí ìkànnì ìlérí. Ó dàbọ̀.